وكف المتيا على ديار أحبته كانوا لقياس من الزمان الأوكدي. bílẹ̀ bá fẹ́ dàrú jọ àná wọn àní ẹ̀sán làgbàjì gbogbo ohun tí ó tòró sí tòró ọlọ́mọṣàjà rí yín pẹ́. قوم عزيز جار لكنه يصل بهم والدين ومولدي. bàbá Agba Lojatuntun. أدام الله حياته. bàbá tó múlé sí ibi tó jẹ́ wípé bí àfáà tí ó ṣẹgbẹ́ yín bá múlé sí wọ́n ti fi sálíbù rán lọ sọ́run. لا إله إلا الله. bàbá Agba Lojatuntun mo fẹ́ kó kí Muhammad al-Jami'i. يا من بالغ عرفان ذو المقام. bàbá Lojatuntun mo fẹ́ kẹ́ máa gbọ́ ni e. يا من بالغ عرفان ذو المقام. بابا Lojatuntun أتادى الأعلى. أبقاكم الله بكل الفضل في كل حال وكذا بالفضل. يا شيخنا فاغ الوراز المجد بابا Lojatuntun الذي تجلى. بابا Lojatuntun الذي تجلى. بابا Lojatuntun الذي تجلى. بابا Lojatuntun الذي تجلى. يا بالغ عرفان ذو المقام. بابا Lojatuntun أتادى الأعلى. أبقاكم الله بكل الخير في كل حال وكذا بالفضل. يا شيخنا فرغ الوراث المجد. بابا Lojatuntun الذي تجلى. بابا Lojatuntun الذي تجلى. بابا Lojatuntun الذي تجلى. بابا Lojatuntun الذي تجلى. fábẹ́lẹ̀ tó wálé bẹ́ẹ̀ ìṣẹ́jú kan ló kù èmi máa ń sọ pé àfáà tó bá gbingi tó bá wẹ́ tiẹ̀ lákìkú iṣẹ́ àfáà pọ̀ nù ayé àfáà mi ò gbingi kò ní wẹ́ tiẹ̀ ẹ sọ fún un pé ọlọ́run ò ní bá mójútó. bàbá Lojatuntun àwọn ẹni wọ́n gbìn wá wọ́n wá wẹ́ tiwa ló já dà báyìí bẹ́ẹ̀ lómi bá sọ fún wa pa tó bá kan á sọ fún un pé nùrà o bàbá Agba Lojatuntun la wà torí pé kí ló dé kí bàbá Agba Lojatuntun rí bẹ́ẹ̀ ibi tí àwọn èèyàn ò lè múlé sílẹ̀ múlé sí ẹ wo ibi tẹ́ ẹ wá dúró àárín gbùngbùn lọ gbogbo ohun tí wọ́n fi ń ṣe dàbáyà ló ń bẹ́ ń bí wọ́n á ní pé ń bò là ń lọ à ń lọ́dọ̀ bàbá Lojatuntun ta ni bàbá Lojatuntun gan àsẹ́yìn náà ni kí ló tó fi jẹ́yìn èmi máa ń sọ pé lẹ̀kùn oríire wọ́n ti tì. باب Miftau عمله. bàbá Lojatuntun báàbùlì ọ̀làyìn dọ́ta kéwú tán wọ́n á sọ fún wa pé àti dìde ń bi kéwú wọ́n ti tilẹ̀kùn bẹ̀ má bọ̀ wá. bilijidi l'amalu kọ́ọ̀dì akitulu l'amalu. dọ́ta wa dẹnu lé bàbá Agba Lojatuntun bàbá Agba Lojatuntun jọ yé wa pé wọ́n sílẹ̀kùn oríire fún wa kí ni wọ́n fi sí pẹ̀lú gbìyànjú wa nú ayé ni. Anasu yamudahu fila idafa ilihi. Anasu yamudahu fila àwọn ọmọ ènìyàn wọ́n máa ń kí sẹ́ńjọ́ tá a bá rẹ́ni tí ń ṣiṣẹ́ farabalẹ̀ Muhammad al-Jami'i ẹ wí pé tí wọ́n bá ń to blọ́ọ̀kù lọ́wọ́ bí yẹn bá ń kọjá lẹ́ńbẹ̀ yóò ní akínyín kú sẹ́ńbẹ̀ wò àmọ́ ìjọ tí iṣẹ́ ẹnu lẹ́nà bá dúró tí ò báyìí tí ì parí wọn ò ní ayé kí aláṣepàtì ọlápẹ́ jẹ́ aláṣeyọrí ló jẹ́ káyé mọ̀ kí n yé. yamudahu fila idafa ilihi. La yumudahu nalula ke yumudahu lasalu. bàbá Lojatuntun la yumudahu nahalu Muhammad al-Jami'i. La yumudahu nalula ke yumudahu lasalu. ayé kí oyin tí máa ń ta ni sẹ́mọ̀ párí oyin là á ti ń rí oyin tá a mú bí wọ́n bá wá rí oyin wọ́n wà ní ẹ̀pá torí yóò ṣe sùtá fún yẹn oyin tí ń bẹ́ǹdì rẹ̀ ayé àsì máa ń la
torí pé ẹ pákéjì ayé ara yín ẹ mójútó ra yín ẹ dúró pé èmi fẹ́ ṣe tọ́lọ́hún mo fẹ́ yẹ báwo láyé mi ṣe rí níjọ́ òun tó bá yẹ pé ẹ̀ ṣiṣẹ́ ò ní kalẹ̀ ni gbogbo àwọn tí ń kí yín ò ní wá kí yín kí ló dé tí wọ́n fi ń kí yín wọ́n ń kí iṣẹ́ tẹ̀ ṣe ni o kìí ṣe pé oníkálukú yìn yín o iṣẹ́ tẹ̀ ṣe lóníkálukú ń kí tó bá yẹ pé níjọ́ kìíní àná tẹ̀ bẹ̀rẹ̀ ṣẹ́ ẹ̀ ṣiṣẹ́ pé bóòlù ni ó ṣe rí ẹ̀ ṣiṣẹ́ pé bóòlù àlá ó ṣe rí gbogbo àwọn tí kí yín wọ́n bù yín o subhana rabbika. Rabbil izzati amma yasifun. Assalamu ala al-mursalin. Alhamdulillahi rabbil alamin. Afawa Yemoh aba Agba Lojatuntun wọ́n ní Ọlọ́run yóò ṣàjàrí yín pẹ́ láì ní fa àkókò gùn. Bàbá wa